bàbá sàwọn àfa. مع السلامة على توالي حمدلت من خص للموت ولم يولي علي قالي تالله منا من المدير كنوز علم بلا جدال أتيني شيخنا الفاتح مجل غوي من الضلال سبحانك الله ذا الجلال حسب من هو ذو الكمال من نوره إبليس قلت أعوذ بالله منه ومن وكان أدعوك يا من يجيب الداعي أدعوك يا من يجيب الداعي إليك أشكو كذبت حالي ستر مديري من الفضيحة ستر مديري عن الفضيحة جنبه أيضا من التلال أطول في العمر مثل نوح وأتبعنه كسر مالي سبحانك الله ذا الجلال ياسم بمن هو ذو الكمال من نفسه إبليس كنت أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. إن الحمد كله لله واحد وحده مالك أمره لا أحدا ولا أحد شهده حين فطر الخلق ولا ندا حضروا حين برئ النفوس كانت الألسن أن تفسير كل صفة الله تبارك وتعالى جل الله في شانه وجل الله في كماله وعز الله في سلطانه ولا إله غيره. أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مكي شيخ موسى دام الله حياته tí wọ́n fún wa lónìí lórí òde mọ́lìdì yín rí ọlọ́run tó ń débi rí ṣùgbọ́n bàbá yìí muhibbu ghayatul hibba ní wàláhi wàláhi. lójú àlà tó láàmì ìfẹ́ gidi ni wọ́n ní sáwọn ọ̀nà kíbi. ní àti bàbá wa Sheikh Al-Mas'ud Al-Kunti àti maranis bóyá láti 1994 mo ti pẹ́ láti mara hada makana wa hada kama kana min qabl. bí bàbá ti ń bẹ láti ilẹ̀ wá wọn àyípadà bí ó ti wà náà ní láti ilẹ̀. mo wá rí mo tún rí súra àwọn wìláyà lára wọn. orí. قلوب الأولياء لا عيون بأعمالهم نعرفهم بأعمالهم وبأقوالهم
ترى ما لا يراه المبصرون. nínú sọ́ọ̀tù káf mo pa ìtẹ̀yẹ díẹ̀ lọ́dọ̀ ṣéwù ọlọ́gbẹ́mi fún ọlọ́gbẹ́mi fún Ibrahim nílùú Nisa. mo ní mọ̀tánù awliyahi makanu la ya'rifuhu walaw annahu nabiyyu Muhammad sallallahu alayhi wa sallam. sala an kusufihi wa mana'ahu rabbul jalal illa annahu arsala arba'atan min as-sahaba. Ànábì rán mẹ́rin wọ́n wọ́n náà bọ́ọ̀bà tiẹ̀ lórí mi bọ́ọ̀bà tiẹ̀ fi wọ́n hàn mí. ó rà sí wọn lè rán èèyàn mẹ́rin nú àwọn sàádé mi Ànábì Ọlọ́run rán wọn àwọn ni wọ́n lọ́ọ́ rá wọn wòlíì Ashabul Kahf. ìròyìn ló túmọ̀ sí wípé àwọn ẹni Ọlọ́run nìkan ló dá wọn mọ̀. ṣùgbọ́n pọ̀ wọn náà dára wọn mọ̀. mi ò kò sáàyè pàápàá mo ti ṣe ní lectures púpọ̀ times without number ẹni gbé àtẹ́bàtì allocate lectures a one just one is okay. ní ọ̀gá ti tó. ìwọ ni lecture 1 lecture 3. lecture 3. bí o tó bá ṣe jahadi lẹ́tọ̀ọ́ ìwọ̀làbà àwọn àfa ńláńlá tẹ́ fún wọn ní. ká ní jókòó àwọn àfa ńláńlá tí wọ́n pọ̀ ń bẹ̀. ẹ ṣe wá sí kò sí tó burú ẹ ṣe lecture 55 ẹ ṣe lecture 30. ṣùgbọ́n lórí mọ̀ọ́dúnrún kan ẹ wá fún àwọn kẹfẹ́ wà kẹfẹ́ gbẹ́ wà lálẹ́ ni. náà ní tọ́pì kan náà gbogbo wọn wá rún mára wọn. gbogbo táwọn yìí náà níjọ́ kò sí wẹ́pọ̀n táwọn àbá yìí fi pààyàn o. mo forí mo fi ọkọ̀ bu àfọ àkàlàsì rí ọparí ní káyọ̀ wọ́n fẹ́ takò àwọn Sheikh Adam tí bẹ́ẹ̀ ni wọ́n ti dá nǹkan jẹrẹ. kí ló pé wọ́n pa wọn lọ sàṣì nílé wọ́n lé yọ bó ti dé. wa kana min ahli al-aqida. àwọn Shafi Ibadan lamma raja'a min Qahira. ní alẹ́. àwọn alákìdá abúni ni. náà alihakiri lálẹ́ àkìdá. àwọn aládìí ọkẹ́ ẹ̀bú ẹ̀dá níyàn rẹ̀ ò dáa èèyàn bú. so manazil al-ulama shatta wa manazil al-awliya shatta méjèèjì ọ̀pápọ̀ ṣàtàrọ́ọ̀nì ọ̀tọ̀ọ̀tọ̀ ní. la yastawiyani wala yaltaqiyani abadan. àwọn méjì ò ní pàdé ara wọn ọjọ́ kó wọn jọra wọn. wọ́n bẹ̀rẹ̀ fún abẹ́rẹ́ pé méjèèjì wá gbọ́dọ̀ papọ̀ lọ́dọ̀ àfa àkàtọ́ bá fẹ́ gbọ́. méjì wọ́n papọ̀ ó gbọ́dọ̀ jẹ́ annahu sufiyyun wa annahu faqihiyyun. فقيها وصوفيا فكن ليس واحدا. nínú ṣẹ̀ríà Islam a lè bọ́ orí obìnrin lẹ̀ tó bá ti jẹ́ ẹrú kẹ́ni kọ́ mọ̀ ṣe báwọn ọkùnrin ti máa ń ṣe nígbà tí òsín tí ó wà mọ́ lára wọn. nígbà tí sẹ́yìn náà wọ́n lè fi ìlàfà lọ́wọ́ ló fà àwọn èèyàn rẹ̀ ẹ bá dá wọn obìnrin padà ẹ jẹ́ wọ́n dá wọn mọ̀ ní obìnrin ọwọ́ ni wọ́n ṣe ní wọn ní ilé kún ọ̀rọ̀ fi nǹkan borí. tó bá ti jẹ́ ẹ̀rí ló ṣẹlẹ̀ ẹ̀sìn àmà lè lọ ìyẹn ní fàkìhà wọ̀sùnfìyà. فقيها وصوفيا. ṣùgbọ́n wọn ní fíkìú man arada Allahu bihi khayran fi ddini wa dunya. wíbẹ̀. يفقهه في الدين والدنيا. والدنيا وأخراه. ní Ọlọ́run bá fẹ́ dáadáa tó ro dáadáa rò yóò ní ọlọ́gbọ̀yé láyé yìí bẹ́ẹ̀ náà ni yóò tún ní lálùkìyámà. fíkìú wọ́n fi sòfìyà. nígbà tẹ́lẹ̀ ká tako àwọn sòfìyà wọ́n tako àwọn wòlíì wọ́n ní ṣe mọ́ káyà Kùránì alá inna awliya. لا خوف عليهم ولا هم يحزنون. nígbà wọn débẹ̀ ni wọ́n fọ́ bò. الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة. Sheikh wa Muhammad al-Mas'ud. لكلمة الله. lẹ́ẹ̀kan mo kù wọ́n ní al-Mas'ud. nísìnyí mo tún kù wọ́n ní Muhammad al-Mas'ud al-Kunti. bí bàbá yìí ti rí ẹni yàtọ̀ innahu taraqaba manazil al-awliya. yawman ba'da yawm. lójoojúmọ́. yawman ba'da yawm. kíni yẹn ń pọ̀ sí. ń pọ̀ sí lára wọn. báyìí kọ́ni wọ́n ní tẹ́lẹ̀ yọ. ń pọ̀ sí ni. ọ̀dọ̀ àfa àkàpẹ́rẹ́ lọ́sọ̀gbọ́n lẹ́yìn ni mo ti ṣe rọ́ ìdù rí. mo ṣe MC lẹ́ẹ̀kan rí. nígbà mo sì ṣe MC àwọn sì wá àṣeyọrẹ mi ò ṣe MC lọ́dọ̀ Alhaji Idris Akintoye. Alhaji Idris lọ́wọ́ àwọn òmìnira ọdún kan lọ́wọ́ agbá mẹ́rìnkì lẹ́nu kó ló ti ju rọ́ọ̀lù lọ. bàbá yìí a máa wá púpọ̀ ndẹ̀ fún fídíò. nígbà yẹn máa kí láti
ìrìfáàníhì bayna an-nas dáńdá wọn ń jọ́nà nílẹ̀ díẹ̀ ní níjọ́ náà. tí ìbá sọlọ́m nìkan tó dá wọn mọ̀. Allah. mo kí jàlálà yín. báwo kí mi náà yẹ kí jàlálà yín. láti sọ fún yín wípé wa kana sa'yuka mashkuran wallahi ọlọ́run ti dé ọlọ́run ti kù mọ́ ọlọ́run ti dé. ìkìbálù ìkìbálù èèyàn fẹ́ pẹ́gbà kọ̀ọ̀kọ̀kọ̀ ọlọ́run ti dé. ìkìbálù ní kàlẹ́dọ́lá èyí tọ́lọ̀ wá ṣe fún lọ́dọ̀ rẹ̀ wá láyé báyìí. Allah. ọlọ́mọ sì ń ká pọ́n. àmín. àwọn ọ̀rá ayè púpọ̀ inú mi a máa dùn kí n pàdé àwọn wòlíì. bàbá nínú àwọn máa dùn káwọn pàdé àwọn wòlíì. torí pé mi ń ṣe wòlíì uhibbu salihina ana faqat. uhibbu salihina wala lastu minhum. láàyè ana bihim shafa'a. أنا من كان بضاعته المعاصي ولو كنا سواء في البضاعة وأكره ما جهاد المعاصي سبي سيدي أبا القادر سبي بابا بابا sọ̀rọ̀ bá àwọn wòlíì láyé nígbà wọ́n bí wòlíì mọ́kàndínlọ́gbọ̀n ni wọ́n tún bí jọ́nà. wọ́n sọ pé anta gawul azam fàáhùn láhi àlùyà lakinnaka àlùgàwùlù aláàrọ̀. قالت الأولياء جمعا بعزمي أن تكتبوا على جميل أنامي. báwo ni wọ́n bá sọ̀rọ̀ pé wọ́n là fa ńlá ti lọ ṣé wọn ò bímọ ní. ọmọ ètò bílẹ̀ ní ọdún kan yóò wọ́n padà dà fa ńlá ni ètò bílẹ̀ ní ọmọ wọn náà padà dè yẹn ńlá ni. kúlíkùkù fún. مسمعون سقالي إنما الكتب عاجلي torí àìjẹlẹ lọmọ ní ẹ̀rín ní kàkí. ẹ̀rín àwọn oníkàkí. nínú ètò ẹ̀tì rìn mí láti bíi 27 years ago. nínú èyí tẹ́ ẹ ti nà wọ́n sẹ́yìn ní 27 years sẹ́yìn. 7 years ago. 7 years ago. alájọṣepọ̀. àìsàn rẹ kò rí kòsì. ẹ kì í rí mi kì í rí mi àmọ́ lẹ́yìn ẹ̀yìn ọmọ tèmi. lákì nàkà wà ní ìjọ. lákì nàkà bí ismail wọ́n bẹ lè sọ̀rọ̀ àyè. ẹ̀ ń tọ́ gbọ́kọ́gbọ́. ẹ̀ ń bá dẹ̀tí kọ́ dẹ̀tí. kọ́ba lù àwọn lẹ́mu yẹ kọ́ba lù. bẹ́ẹ̀ni ọba wí èmi ò wí. lákì nàkà màdìbò wòlíì kí wọ́n á yàtọ̀ nǹkan mú ọ̀lọ́dọ̀ ọlọ́run ọ̀tọ̀ aṣọ ìtì ń gbẹ lọ́rùn yìí lè ṣe ìtọ̀pẹ́ ìtọ́ ń pè ní wòlíì torí èyí ti dàṣẹ tó kún tẹ bá ṣẹ̀ṣẹ̀ rán lónìí lọ. wọ́n á ti kọ̀ ní sí àlìhí aláwádìí àbí yàtí bọ́sìrọ̀ ìtọ́ wa rán lónìí tó ìtàn yín lọ́rọ̀ yàtí ìgbébẹ̀ ìtàn yín ló ti pẹ́ làṣẹ wà bẹ́ẹ̀. Yusufa ni ẹ lọ fún bàbá mi tó yẹ pé ipò tí bàbá mi wà nìyẹn náà wà tó yẹ pé bàbá mi ipò tó wà nínú mi ń gbógun rẹ̀ ẹ lọ fún láṣọ mi pé ibìkan náà láti ṣe ẹ lójú rẹ̀ tọ́fọ́ ni kò fi nùnú yóò rí iná ó sì fi nùnú orí iná. ألا إن أولياء الله لا خوف لا خوف عليهم ولا هم يحزنون في دنياهم لا خوف عليهم وفي أخراهم ولا هم يحزنون لا حزن لهم. ètò wọn mú kúrò láyé òsì payà mẹ wọn bá jẹ bí àlùkò ẹmọ wọn jókòó mi wọn mọ ṣe sábà wọn mọ sì bẹ̀rù yẹn wọn náà lọ délé yẹn lọ. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. níjọ́ ẹlòmíì tí ń rìn káàkiri ọmọ mùsùlùmí kò ìpàdé wòlíì lónìí bẹ́ẹ̀ bá mọ̀ wòlíì ọlọ́ọ̀ni ẹ̀ bá mọ̀. jẹ́rẹ̀mí ti ń lòde. ìpàdé wòlíì yìí. ìpàdé wòlíì tó rò pọ̀ wòlíì ọlọ́run tó tún pàdé ọ́ dá òtí ẹ̀. torí yẹn bẹ́ẹ̀ lọ́n kọ̀ gbà. ó tún pàdé wòlíì ọlọ́run ó tún ṣeyè méjì lórí ẹ̀. torí yẹn bẹ́ẹ̀ lọ́n dọ́rọ̀ kọ̀ gbà. ọlọ́run sì ṣèyẹ ní nìkìmọ̀tàn àwòrán bí láì kọ́ni wọlé yìí. wòlíì mi lọ pàdé lóde lónìí á. onílé báyọ̀ ìṣòro bílù kó náà màláíkà. wòlíì kan náà nù. àwọn wọlé yìí. ìkan ló jáde lórí òjò yìí bá dání sí lòjò bá pọ̀ sí tó ti bàdírí gbogbo ara ló tutù. mo kí bàbá wa àṣeyì ṣàríbùtà lẹ́rìnbà
وللإنفان من أب كبير عند الشيخ ناصر الكبري الصنعاجي يوم كاتيرا بابا يكاتيون كني فريق سبل السلام على معلومات البنادر يوم ما يكون زي هذا القادر قل أساسا بنتيري من شيخ يقال له الشيخ عبد السلام mo kí yín púpọ̀ mo kí lára yín mo kí ìrùfáànù tí ń bẹ ń bẹ mo wá kí ìmọ̀ràn àkíkà tó wà ní àti sẹ̀ríyà a bá gbé yín lọ Sàwùdí nǹkan ìsọ iná rẹ̀ mọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ ní báyìí láàkírun báyìí láàgbá àkíkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jamaata àǹtàbí ìnàlẹ̀ àkíkọ́ wọ̀ṣẹ́ríyà méjèèjì ló pọ̀pọ̀ sára yín ìkẹ́kọ̀ọ́ òtọ́ nínú ẹ̀. láàárín sultan mujtamiyatan minka ní kamali wilayatika méjèèjì ló pẹ́ sí ńlá. wilayatika min hina wa min hina wàjíta máa tá a máa méjì wá papọ̀ lẹ́ẹ̀kan náà anta walidu law anna an-nas shakku aw hum fi shakki aw hum fi maridi shakki ya'lamun innaka waliyyu lónìí mo sọ ní ìparamọ́ ọlọ́wọ́ la hajjara tẹ́ wà. inna waliyyallahi alladhi nazzala al-kitaba. tí wọ́n ti ń dàgbà lọ́wọ́ máa wá dá ìrún gbà torí àgbà báwo ni ọlọ́run ti máa wà ní làwọn àkàtù wà àhìdọ̀tù. ojú kẹfà yìí náà ni wọ́n máa wọ ìyípadà tí kò ní funfun kò ní dúdú bí ó ti dúró bẹ́ẹ̀ náà nù. láwa ni wọn ò ní máa wé ìṣẹ́jú márùn-ún mẹ́fà méje wọn ò ní kó sẹ́ni gbogbo bàrà àdí aṣọ ẹlòmíì tó kó sínú òdì tó lè bá àwọn fẹ́ṣẹ̀ òde. mo kì í púpọ̀ èmi kọ̀ǹfàmù yín kì í sọ ní ọdún tọ̀dọ̀ tó ti pẹ́ lẹ́yìn lọ́dọ̀ tó ti pẹ́ bẹ́ẹ̀ ni likulli waliyyin khassa'u bi karamati. likulli waliyyin khassa'u bi karamati. khassa'u bi karamati al-'ilmi wal-haqiqa wal-haqiqa ẹ̀ mọ̀ ṣìríà ẹ̀ gba sílẹ̀ àkàrà wáyé níbi ilé tó tún wà dálẹ̀ wọ́n ní mo fẹ́ ṣe kulliyatu din wa sharia mo wá fẹ́ ka gbogbo àwọn mọ̀wáàdì lóòótọ́ mo ti níbi tí mo gbé dé níbi mọ̀dáwọ́ náà wọ́n ti máa bẹ̀rẹ̀ rẹ̀ kulliyatu din wa sharia àmọ̀dáwọ́ tí wọ́n ń pè ní jawahirul iklil àáka páálí tó páálí. máa ń pè ní mi títí. ìwà sọ̀rọ̀ nọ́ọ̀sì ojú kéńkọ́ sáríwì rẹ̀ lọ́wọ́ kílọ̀. la ilaha illallah. ìgbà sí kílà kan díẹ̀ lọ́wọ́ yìí wọ́n yẹ wọ́n mi ń ṣahada. kì í sọ̀rọ̀ òṣùpá wa yọ. ọ̀rọ̀ kéwù ti kú òní yìí pé ní mo gbọ́ nǹkan báyìí alùkàràhàtà kàràhàtà ubi nafsika àrẹ́tà àǹtà kìtọ́ọ̀bà falkìtọ́ọ̀bà alkitaba alkìtọ́ọ̀bà láàbù lẹ́kọ̀ọ́. in aradta alkitaba. ẹ wà bílẹ̀sì ẹ̀ ndí òní ni mò ń sọ kótó wà lọ mo ní nílẹ̀ kéwù mi ń bí omi ògbó àgbàdo àtọ́mọ́tàrí kan mọ́bẹ̀ rí o. kọ́mọ lè bá a pọ̀. ṣùgbọ́n ẹ̀yin wò ní ọlọ́run ẹ̀dúrà ẹ̀ wá ṣàdúrà nítorí bá rí lọ́dọ̀ ọlọ́run ẹ̀ wá wí bẹ́ẹ̀. olùmí fi jàpá tẹ́lẹ̀ ẹ̀yin òróró 21. mo ṣàdéhùn bẹ́ẹ̀ ìyẹn náà dáa náà ti ń ṣe gbogbo oògùn ni gbogbo tí mẹláyẹ ọlọ́run kọ́ wa nímọ̀ rẹ̀ nìyí tí ọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo kí bàbá wa fadilatu sheikh muhammad al-mas'ud bin yamin adamallahu hayatahu khasakallahu wa anta min khususiyatihi ndọ́rọ̀ ń fi sàyí lẹ́sà kò ní mú nǹkan náà kúrò ń bẹ̀. ìyẹn ni wìláyà nìkan yàrá dé wọn lọ mọ ìdẹkùn mú yànfàdù. wa ma inda Allahi ibad. nígbà bá wà láyé ọmọ tán ni nígbà bá wà lọ́dọ̀ ọlọ́run ní tán òun kù ní wìláyà rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run lójú ọ̀dà báyìí. àwọn tí ẹjọ́ kéwù tí ẹjọ́ rìn wọ́n pọ̀ mbẹ́. àtẹ̀lé yín lè mi ẹ̀gbọ́n lè ní jẹ́ sáwa bọ̀dá ẹ̀gbọ́n ṣáájú ṣùgbọ́n gbogbo ẹ ti dà pọ̀. gbogbo èèyàn bọ̀dá yín. bọ́ọ̀jà ni mẹ́sọ̀rọ̀ kẹ́yìn lọ́rọ̀ mi ẹ̀ ní bọ́ọ̀jà ni mẹ́kìrìbẹ́ àìháàt ọ̀nà ti di ẹnìkan wà níbi òun tí yọ ẹnìkan wà ní títí wọ̀. jíjìnà. mẹ́ ìdẹ̀kùnmù yànfàdù. èyí ń bẹ lọ́nà tiwa ní kéyì. wọ́n máa. wa ma inda Allahi ibad. قد بقى بك أمر الولاية. الولاية. يعني بيرو يبالي بيتان تبالي صلاة الشيخ ناصر القبر السنهاجي تبالي بيتان وفوا سواري وين. سبعين باوا بي. باوا بي. tẹ́bá ti wá ní ọlọ́run wọlá bàbá òun sí nǹkan báyìí fáwọn wọ̀nyí ẹ̀ wù bẹ́ẹ̀ kẹ́ tó lọ.
tẹ́tẹ́ ti kú ẹ̀ tó kún mi. ẹ fi wìláyà ayé ni ẹ fi bá wa wí bẹ́ẹ̀ tó lọ. ètò lọ béèrè nǹkan pọ̀ nínú àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ sí wa. ọlọ́run wọlé agbára ẹ̀yìn ni ọlọ́run bá wa ká kúrò. ó jẹ́ ní ìṣẹ̀lẹ̀. gbogbo tí kì í ṣẹlẹ̀ sí wa nínú àwọn nǹkan rẹ̀ báwọn wọlé agbára wìláyà tẹ̀lé. kọ́lọ́ mọ́sá di ọmọ sẹ́kù lọ. wọ́n jẹ́ nǹkan náà parí ọlọ́run jẹ́ ọmọ kù sí. àgbàrúkọ náà wùdí sẹ́lá Muhammad wala la ilaha illallah. nínú tíra kan tí mo kà nípa manakibul awliya wọ́n ní indalẹ̀ awliya yìí wọ́n ní yas'al al-faqir anil murid indahum al bikumul udhin al-idhnu bidawa alayya aw bidu'a ilayya. wọ́n ní mùrídì gidi tó bá jọ́lọ̀ sí òrè tí bá ń sin sí òrè dáadáa wọ́n ní jọ́tọ́ bá fẹ́ wá nǹkan láti ṣojú kòkòrò yóò wá béèrè lọ́dọ̀ àfáà torí pé kò máa dípẹ́ pé ti sọ̀kalẹ̀ yóò wá ṣe ẹ lè ṣàdúrà fún mi lónìí tó bá já sí ìyọ̀dá kẹ ṣàdúrà tó bá já sí pé mọ́kìbù ni dárájà yín mọ́kìbà yín tẹ gùn lọ tí ó gba kẹ ṣàdúrà lónìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ dé. mo kí ọgbàmọ́kànlá kí ẹ lè yọ̀dá àdúrà. ọ̀rẹ́ kí bàbá ṣe wá wọ́n làwọn kí yín ṣe é yọ̀ǹda àdúrà. báwọn èèyàn lọ́n bá ríra wọn ẹ̀kọ́ kan ní báwa tá a jọ máa kéwù. wọ́n ní kí ẹ dùkú. ẹlòmíì máa ranjú lórí àgàtà bá gbé sí ni. sọ́dọ̀ ìfúrátíà ìyọ̀dá tí mo wí mo bí béèrè ìyọ̀dá lọ́dọ̀ yín ṣé ká ké nǹkan fún yín ètí bàbá wa sọ lẹ́ẹ̀kan tí a lè ké nǹkan fún yín torí iṣẹ́ ẹ̀ máa ké tọ́lọ̀ fi gbà yín láàyè lọ́dọ̀ rẹ̀ yín lẹ́ẹ̀mọ́ àwọn ọ̀mọ́ àmọ́ tẹ́ kí tẹ́ fi gòkè láti wá pé wòlíì ti kú ẹni wúlò fákọ̀dì ṣakọ̀ ó ṣe rí ibú ṣakọ̀ wàtàn láàṣà àdàtàdà eri ibú tí ò ní pàdé orí ma. wọ́n mọ̀ ní àárọ̀fà annal awliya ṣahidu anfusahum. wòlíì ọlọ́run kan ṣàìmọ́dára ẹ̀ ní wala la'natan yakhruju min dunya wa ma fiha. tó bá pọ̀ ńlá tí ó kó la yìí àbúkù ṣẹ́jú kan tí ó kó la yìí lọ́mọdé ọlọ́run fún ìṣẹ́ lọ́dọ̀ yìí. lóhùn ṣẹ́jú kan yóò dára rẹ̀ mọ́. ṣé ká ké suratul Fatiha fún yín kí ni ká tó ké fún yín. بسر الفاتحة أسامي مجي كاتب الفاتحة سر الرافع سالوري أقولي بسم الله الرحمن الرحيم آمين 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بفضلكم وبكرامتكم عند الله وبحرمتكم لدى الله في منزلة الأولياء ومناكب الأولياء ادعوا لنا bàbá ní ẹ ṣàdúrà fún wa. بكل سر عندك. pẹ̀lú gbogbo àṣírí tí ń bẹ lọ́dọ̀ yín. والذي بينك وبين ربك. ètí ń bẹ láàrin àti tí ń bẹ láàrin ọlọ́run bá tó ṣẹ̀dá yín. والذي بينك وبين شيخك. ètí ń bẹ láàrin àti tí ń bẹ láàrin àwọn ṣéèkù yìí. والذي بينك وبين جمعية الأولياء. ètí ń bẹ láàrin àti tí ń bẹ láàrin àkójọ gbogbo àwọn wòlíì ọlọ́run. والصالحين. àtàwọn ẹni ọlọ́run àtàwọn ẹni rí. ادعوا لنا. bàbá wọn là bẹ nítorí ọlọ́run ẹ bẹ lọ́run fún wa. بخيري الدنيا والآخرة. àtòrí méjèèjì ayé àtọ̀run ẹ. أولا طول العمر. àkọ́kọ́ tẹ́sí fún wa náà ni pé kẹ́mi wọ́n gùn. مع جمة العافية. pẹ̀lú àlàáfíà tí ó gùn ju ẹ̀mí wa lọ. وزيادة التقى. àti àlékún bẹ̀rù ọlọ́run. والمعلومات. àti àwọn lílo àti àwọn oríire àlùbáríkà. والإرفان. àti ìtàbí dọ́lọ́run ọba máa. والكرامة والفضيلة. àti kàrámà àti ọlá gbogbo ẹ̀ lọ. بفضلكم عند الله ندعو. pẹ̀lú àyè tọ́lọ́run ọba gbé sí lọ́dọ̀ rẹ̀ ẹ dákun ẹ bẹ̀ lọ́run fún wa. وبكرامتكم. abẹ́yìn ẹ dákun ẹ bẹ̀ lọ́run ọba fún wa. أهلا وسهلا. ahlan wa sahla. àmín. bàbá Nakim Al-Ashraf wọ́n tún kọ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní kí bàbá wa Sheikh Al-Mas'udi Al-Kunti wọ́n ní kí wọ́n bẹ̀ Ọlọ́run ọba fún wa pẹ̀lú bọ́lọ́run ọba ti dá wọn ni. ọlọ́run ọba kó wọlé abẹ́ tí wí ọlọ́run àjọ orí bẹ́ẹ̀ àmín. ọlọ́run àjọ ṣẹ bẹ́ẹ̀. àmín. wọ́n ní man arafa qimata nafsahu la yandam. alámàrí gbogbo ní tẹ́yà bá ń ṣe nù ayé níjọ́ míì á wá sí ẹlẹ́mìí pé mo láàyè lọ́dọ̀ ọlọ́run nítorí pé àrìjálù àrùbá minhum man lahu ilmun wa ma'rifatun wa da'awi. ó di yé àfáà bí mo ṣe. ayyadakumullahu bi nasrihi. àmọ́ ìrora kú méjì náà sílẹ̀
mo fi ọlá àwọn tí wọ́n láàyè lọ́dọ̀ Ọlọ́run táwa náà dìrọ̀ mọ́ lẹ́sẹ̀ gbogbo ń tẹ́ dàníyàn Ọlọ́run àjò ṣẹ. Amina. Gbogbo ń tẹ́ béèrè Ọlọ́run àjò ṣẹ. Àmín. Èyí tẹ́ ẹ̀rẹ́ ti béèrè ní dáadáa Ọlọ́run á ṣe fún yín. Àmín. Èyí tọ́lọ́run ti ṣe ní dáadáa kò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Àfáà wa Kabara rahimahullah Ta'ala. wọ́n ní shay'ayni khayrun min khitabati dunya. Wọ́n sọ wọ́n ní kéèyàn pè mí kó tèbí kó ní gáúsù ní mí nǹkan méjì mo tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kó di kó tèbí àti gáúsù mi. Ó lákọ̀ọ́kọ́ kọ́lọ̀ yọ́nú sí mi kí n má pàdé ìbínú rẹ̀. Ẹ̀ẹ̀kejì kí n parí ayé mi kí n sọ̀kalẹ̀ rẹ̀ dáadáa sí bọ́lọ̀ tí mo fẹ́. Onítọ́lọ́ ń bá ṣe méjì fún mi àti kó tèbí àti gáúsù kọ́lọ̀ ń dì í mú wọn fẹ́. Àṣeyọnú Ọlọ́run ju gbogbo nǹkan lọ. Gbogbo ohun tí ẹ̀ ń ṣe lọ́sàn-án lóru Ọlọ́run jẹ́ ẹ̀ ṣe kòńgẹ́ ìyọnu. Amina. Ọlọ́run jẹ́ ẹ̀ ṣe kòńgẹ́ ìyọnu. Àwọn ìyọ̀rá ìsàmúmá. Ọlọ́run jẹ́ ẹ̀ ṣe kòńgẹ́ ìyọnu. Amina. Ó wọlé àbí mo ti tọrọ fún yín gbogbo àwọn táàmù lẹ́mí Ọlọ́run jẹ́ ẹ̀ ṣe kòńgẹ́ ìyọnu. Àmín. Ala inna awliya Allah Àmín. la khawfun alayhim wa la hum yahzanun. Àmín. Alladhina amanu wa kanu yattaqun. Àmín. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. آمين. لا تبديل لكلمة الله. آمين. ذلك هو الفوز العظيم. آمين. ولم ولا فامي السيدي ومولاي وسيقتي وجسر بركتي الشيخ محمد ناصر الدين الكبر ولا فارة قريش فلدولم الشيخ محمد المجتبى الشنقيدي التونسي القادري ولا فارة قريش فلدولم الله الشيخ محمد فاضل ولا فاتية الشيخ النعمة الله ولا فاتية الشيخ مامين ولا فاتية عليه الجيء الله ولا فاتية محمد الجيء الله ولا فار علي الوفاء الله ولا فار محمد الوفاء آمين. ولا فاتية يحيى الصغير الله ولا فاتية يحيى الكبير المقدسي آمين. ولا فاتية مولانا وقدوتنا الحضرمي ولا فاتية أحمد المرسي إيه. ولا فاتية شيخنا وقدوتنا ووسيلتنا إلى الله تعالى آمين. أبو الأقطاب المكنى بأبي الآسني الشاذلي ولا فاتية مولانا وقدوتنا عبد السلام بن مشيشي ولا فاتية شيخ عبد الرحمن المدني ولا فاتية مولانا وقدوتنا ووسيلتنا إلى الله تعالى أبو مدين القوسي شيخ شعيب التلمساني المغربي القادري آمين. ولا فاتية جامع الكرامة الأولياء والأوليات مولانا محي الدين عبد القادر الجيلاني قدس الله سره. ولا فارق دون نقبة ولا وارق àwọn ẹni ọlọ́run ìdákọ̀ rẹ̀ àbíká ní bisimilahi abu wafa shehu káàkiri sutajul arifi wọlá fàtí ẹ̀ shehu abubakar shibli wọlá fàtí ẹ̀ shehu shambaki آمين. wọlá gbogbo ẹni tó kọ́kọ́ sọ̀rúkọ ojú ọ̀nà wa ní sufi الله dáńpẹ́ ní imaamu ta'ifa abulkasim junaidu al-Baghdadi wọlá ọkọ̀ àǹtí rẹ̀ مولانا سري السقطي ولا فاتية شيخ معروف الكركي ولا فاتية مولانا وقدوتنا ووسيلتنا إلى الله تعالى مولانا أبيب الله الأجمي ولا فاتية حسن البصري ولا فاقبوما زوج البتول وأسد الله الغالب الحيدري باب العلم الله تعالى سيدنا علي الكراري وولا فاتية دون أقبش للنور نبي الكونين ورسول الثقلين
sayyidina maladina maulana Muhammad sallallahu alayhi wa sallam. wọlá abitó náà ti gbàṣẹ tí ń jọ́dọ̀ wọ Rabbul Izzati tọ́lá ní fa awha ila abdihi ma awha ma kazzaba al-fuadu wa ma ra'a. ọlọ́run wọlá àṣẹ ẹjọ́ náà gbogbo àwọn tá a wá bí májà sunkún gbẹ̀yìn ayé wà á táwa bí májà sunkún gbẹ̀yìn ayé wa. májà lọ ayé bẹ́ẹ̀ májà lọ ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bó ti hùn kílẹ̀ ayé ó bàjẹ́ tó bó ti wù kílẹ̀ ayé ó bàjẹ́ tó. bó ti hùn kílẹ̀ ayé ó burú tó bó ti wù kílẹ̀ ayé ó burú tó. má yọ wá kó nú àwọn tí wọ́n lọ́n yọ́nú sí. ọlọ́run dákun má yọ wá kó nú àwọn tí wọ́n lọ́n yọ́nú sí. ọlá nàbùwà Muhammad. wọlá nàbùwà Muhammad. ọlá nàbùwà Muhammad. wọlá nàbùwà Muhammad. ọlá nàbùwà wọlá Muhammad. nàbùwà Muhammad. dákun ọlọ́run. dákun ọlọ́run. bí wàá ṣe kòńgẹ́ àánú rẹ̀. bí a ṣe kòńgẹ́ àánú rẹ̀. bí a ṣe kòńgẹ́ ìyọ́nú bí a rẹ̀. ṣe kòńgẹ́ ìyọ́nú rẹ̀. mọ́kọ̀ wá. mọ́kọ̀ wá. mọ́kọ̀ yìí sí wa. mọ́kọ̀ yìí sí wa. mẹ́jìnà sí wa. májìnà sí wa. ọlá nàbùwà Muhammad. wọlá nàbùwà Muhammad. ọlá nàbùwà Muhammad. wọlá nàbùwà Muhammad. ọlá nàbùwà Muhammad. wọlá nàbùwà Muhammad. gbogbo ẹ̀mí àwọn tá a dákọ̀ ni. gbogbo ẹbí àwọn tá a dákọ̀ ni. ẹja ṣe kul huwallahu mẹ́ta. Qul huwallahu mẹ́ta. tí ń jó didi Qur'ani. tí ń jó dídí Al-Qur'ani. ọlọ́run. ọlọ́run o. wọlá àwọn. wọlá àwọn. mẹ́sà gbàdúrà wí. mọ́sá bí abukadé nìkan kan. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صلوا على النبي الكريم. صلى الله àmín. As-sadaqat. sàárà gbogbo etí bàbá ṣe yìí kí ogun akámú ti ajáde. gbogbo ẹni ọba rọrùn fún bẹ́ẹ̀. gbẹ̀ni ọlọ́mọba ni ó jásí rọrùn fún ọmọ musara rẹ̀ bọ̀. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. ajibule náà bí duwayi yàrá bí kún fàyà kúnnú. يا ربنا يا قدير أزل علينا سعادة وجعلنا بركاته بجاه خير البرية. أجب لنا بدعائه يا رب كن فيكون. أجب لنا بدعائه يا رب كن فيكون. يا ربنا يا إلهي شيخ الأزامة عليكم بالصالحين بزمرة المرسلين. عجب لنا بدعائه يا رب كن فيكون. عجب لنا بدعائه يا رب كن فيكون. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. أبا المدير فهو نقيب الأشراف المدير المنهج. ọlọ́run mọ̀ níjọ́ bàjẹ́ fún yín. آمين. ẹ dákun ìdílé nítorí àgbẹ̀rì. ṣé bẹ́ẹ̀ bá wá iye wàhálà lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ sí lọ́ọ̀nì gbogbo ń tẹ́ ẹ̀ bá gbà lọ́wọ́ wa ni. tó ọlọ́run wọlé abíbí àdínà Muhammad. sallallahu alayhi wa sallam. àgbọn tí ń jẹ́ ìrìfá nìyí ọlọ́run níjọ́ fọ́ o. آمين. àti tinú àti tìta ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé. آمين. ọlọ́run sọ́lá ànábọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run gbogbo àwọn ẹni rẹ lọ́dọ̀ ọlọ́run. آمين. lẹ́yìn ọba rí kankan sí lórí rẹ ẹnìkan náà lọ́lọ́run fi ṣe sábàbí ẹ̀. oríire tí a rí ṣe ń bí lónìí